àwọn tó kọlu ṣọ́ọ̀ṣì Kátólíkì nílùú Ọ̀wọ̀ Muhammad ti ṣàlàyé nílé ẹjọ́ o wọ́n ní ẹ wò àwọn kò má jẹ̀bi ẹ̀sùn ìkọlù ṣọ́ọ̀ṣì Kátólíkì St. Francis nílùú Ọ̀wọ̀ àwọn afurasí náà òun ló sọ bẹ́ẹ̀ fún adájọ́ o àwọn afurasí márùn-ún tí wọ́n fura sí pé wọ́n mọ̀ wà nídìí ìkọlù èyí tó wáyé ní ilé ìjọsìn Kátólíkì St. Francis nílùú Ọ̀wọ̀ ní ọdún 2022 ó mà ti sọ fún ilé ẹjọ́ pé àwọn kò má jẹ̀bi ẹ̀sùn náà ìjọba àpapọ̀ yìí máa ń fi ẹ̀sùn mẹ́sàn-án ọ̀tọ̀ọ̀tọ̀ tó mà dá lórí ìgbésùnmọ̀mí wọ́n fi ń kan àwọn márùn-ún náà níwájú onídàájọ́ Emeka Nwite ti ilé ẹjọ́ gíga àpapọ̀ tó wà nílùú Àbújá ní ọjọ́ Ajé Monday ìjọba àpapọ̀ ó mà tún sọ níwájú ilé ẹjọ́ ọ̀hún pé àwọn afurasí náà tí wọ́n porúkọ wọn ní Idris Omeiza ẹnì kejì ní Alikozim Idris ẹnì kẹta òun máa ń jẹ́ Jamiu Abdulmalik tí ẹnì kẹrin jẹ́ Abdulalim Idris tí ẹnì karùn-ún afurasí náà tó ń jẹ́ Momo Abubakari wọ́n ní wọ́n máa wà ní lára ikọ̀ agbésùmọ̀mí lábẹ́ ẹgbẹ́ Al-Shabab ní ìpínlẹ̀ Kogi o onídàájọ́ Nwite ó mà sún ìtẹ̀síwájú ìgbẹ́jọ́ náà sí ọjọ́ 29 ọdún 2025 yìí bákan náà ńlá dájọ́ náà ó mà tún pàṣẹ o kí wọ́n fi àwọn afurasí náà pamọ́ sí àkóso àwọn agbófinró DSS ìgbẹ́jọ́ àwọn afurasí náà ó mà ń wáyé o lẹ́yìn ọdún mẹ́ta tí olórí iléeṣẹ́ ọmọ ogun nígbà náà ọ̀gágun àgbà Lucky Irabor tó mà kéde pé ọwọ́ mà ti tẹ àwọn afurasí tó mà kọlu ilé ìjọsìn náà tí wọ́n sì gbẹ̀mí àwọn olùjọsìn tó mà lé ní 40 níye o lẹ́yìn tí wọ́n mà sínú ìbábolẹ̀ lásìkò tí ìjọsìn mà ń lọ lọ́wọ́ o ìgbìmọ̀ ètò ààbò ní Nàìjíríà wọ́n ti ṣáájú sọ wípé àwọn ọmọ ẹgbẹ́ agbésùnmọ̀mí ìsìwápù òun ló wà nídìí ìkọlù náà kí Ọlọ́run ọba Elédùmarè kó bá a ṣe àforíjì fún àwọn tó bá ìkọlù náà lọ o kó sì bá wa dá ètò ààbò padà sórílẹ̀-èdè wa Nàìjíríà àdúrà gbólúwa Tóyìn ló ń kàròyìn sí létí o láti kàn ní ẹ̀yà Yorùbá World TV bẹ́ẹ̀ ṣe ń wò wá ẹ máa bá wa like ẹ máa share ẹ máa comment ẹ má tún gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa kẹ́ wá bá wa tẹ notification bell láti lè máa mọ àwọn ètò alákòójọ̀kan tó bá ti gorí ìkànnì yìí ẹ ṣé pọ̀ tẹ́ ń wò wá o a kú iṣẹ́ látàárọ̀ Ọlọ́run ó dé gbìyànjú èmi àti ńlá dé o.